Ọlọ́run jẹ́ kó ti Ọlọ́run bá mi fẹ́ràn yín dúpẹ́ gan. olóyè máa bọ̀ ká take picture níbi ẹ̀yin olóyè máa bọ̀ ká take picture olóyè nìkan ni mo fi olóyè nìkan ni mo fi. àpò máa fún ní mọ́tò ṣe jà Oya movement.
Not everybody. Not everybody. Amani. ọmọ tó kù wọn sọ pé ọmọ yìí ṣe ọmọ Ìpẹ̀lẹ́. Ìgbà wo ló ṣaláì? wọn fẹẹ ṣàlàyé ọpẹ náà nínú ìta Bọ̀dá dáadáa lọ. wọn wà ní ìsàlẹ̀ Ẹ̀mẹ̀ làwọn gbé. ní ìsàlẹ̀ mo ń sọ báwọn náà ìbò ẹgbẹ́ ọmọ mi Ọjọ́ ló ṣaláì. wọn kú ọpẹ náà sátidé kẹta làwọn mi. Ọjọ́ ẹ̀fẹ́ ni kọ̀sẹ́ tó pa. Mo mọ ìgbà. Ẹ mọ̀ sọ fún àti àsopọ̀ ẹ̀dá bá kú lẹ̀ la máa ń kú kọ̀sẹ́ tó pa. Ẹgbọ́n mọ̀ mọ́. Ẹ wọ́n sọ fún ẹni kò tún kọ́ mọ́. Ẹgbọ́n mọ̀ mọ́. Ẹ̀pẹ̀lẹ́.
Once again, Koiki Media bring work closer to your doorstep. Today being 13th of September 2025. Máa transfer ṣe káàkiri kan. Máa wá transfer fún mi. Ẹ bá ń ṣílẹ̀. Ẹ̀dùn kúrò kí wọ́n ṣe padà. Ẹjẹ́ yíwọ́ jáde, àwọn yẹn gbé yàn ní o.